rí wàhálà tóbìnrin ti dá sáyé tí sex or no sex tòkótòkò yìí ti dálẹ̀ ó ti ju tàbá ní ká wọnú Ọ̀yọ́ lọ ká wọnú Èkìtì lọ ká kó àwọn ọmọ jáde ká máa wo àwọn first born ká ṣe proper DNA wọn wá rí pé wọn ṣe bàbá tààrà kó bí wọn pẹ̀lú bí wọn. Then má bẹ àwọn ọmọ Barrister ni wọ́n fọwọ́ wọnú ìgbà ààyè tó kù kò pọ̀ ìgbà ọjọ́ tó kù kò ṣe kí ni kò pọ̀ rárá torí kú òdọ́jọ́ àrùn òdòṣù ẹni tó dá wàhálà alẹ̀ ti lọ lẹ́nu àwọn bá fi ọwọ́ Barrister ẹ̀kan fi wọ Barrister kan gbàgbé ẹ̀ àìmọye àwọn tó pín igun náà tó pín igun fún torí ó ti mọ̀ kí Barrister tó lọ ẹ̀sà àti mọ́mọ́ àlè òṣòro àlèfẹ́ ní mọ́ ká tẹ́ nílẹ̀ wọ́n kó àwọn ọmọ ẹ̀ sórí ẹní tó bá ilé tó bá jọ mọ àlè tó bá di aago 12 òru akọrí síbi míì àwọn tó jọ mọ ìyá kan bàbá kan yẹn wọ́n akọrí síbi kan that's one. ní tìbílẹ̀. bẹ́ẹ̀ ni sà ó lè try ẹ̀ dẹ́nì kejì ìwà when you look at Genesis 25 from verse 1 to 10 ó nígbà tí Abraham fẹ́ kú ó ló pe gbogbo àwọn ọmọ ẹ̀ jọ so automatically wọ́n sọ ọmọ àlè lè wà ń bẹ̀ lẹ́tí ọmọ Kẹ́túrà ọmọ 5 tí Kẹ́túrà bí outside the wedlock Abraham fún ní ìkan káwọn ọmọ Barrister ó jẹ bùrẹ̀ torí nǹkan tó máa bá ń di ẹ̀ ó máa jagbára wọn lọ torí bá túra wọn síta bẹ́ẹ̀ torí bàbá wọn máa padà wá ó dẹ̀ máa dá sẹ̀ríà torí kankan ṣẹlẹ̀ nílùú mi of recent nsìn ẹnìkan ṣe mistake ìbọn pa ẹ̀gbọ́n ẹ̀ then nígbà tí fìdínà yẹn pọ̀ jù ó náà tún para ẹ̀ ó gbọ́dọ̀ sábẹ́ rọrùn ẹ̀ pé ìdílé lè ó para ẹ̀ ó ṣọkùnrin bẹ́ẹ̀ bí ìlú kan so bí ìlú kan níjẹ̀bú nígbà tó wá yá bó ṣe jòkó sí tó wá rí pé kí ni yóò rí ẹ kó rí bí eléyìí ó padà wọ́n ti sìnkú yẹn wọ́n gbókun yẹn lọ sí ìlú àwọn sínsí àbà níbi tó ti dáko ibi tó ti ṣẹlẹ̀ náà sínsí lẹ́yìn ọdún 3 wọ́n lọ wú ó wá lọ bá ọmọ ẹ̀ òkú yẹn lọ bá ọmọ ẹ̀ pé tí o bá ti dé àbà ibi tó ń gbin ọ̀gẹ̀dẹ̀ sí lọ́bẹ̀ gbé dúrọ̀mù yẹn sókè wàá rí pákó kan lórí ẹ̀ tó ń gbélé bíi lẹ́yìn tó bá gbé pákó yẹn kúrò wàá rí àpò tó fi ń kó kòkó pé tó bá ti tó ẹnu àpò yẹn tó máa rí páálí ń bẹ̀ wúwà bẹ̀ ó sọ lẹ́ẹ̀kínní ọmọ òkú ọ̀run yẹn ò dáhùn lọ́dún tó wá sọ lẹ́ẹ̀kejì ó wá lọ ó bá bẹ́ẹ̀ owó tó bá ń bẹ̀ kì í ṣe kékeré ó lóun ṣẹ̀gbà pé bàbá òun ò kú wọ́n wá padà lọ kó eegun bàbá yẹn sínú pósí wọ́n á lọ tó owó tó rí yẹn náà tó sí wọ́n ṣe wá dá padà sí ìgboro wọ́n ní kí Solomon ó sọ fún Solomon pé Solomon First King 11 verse 1 to 10 ó ní Solomon ìwà tó ń wù yìí olólágbára ó ló yẹ kí n fìyà jẹ ó ní ṣùgbọ́n mi ò ní fìyà jẹ torí bàbá ẹ ẹni bí ọkàn mi ni so wọ́n sì bàbá ẹ ti jẹ́ bí ẹni bí ọkàn mi ó ní màá tọ́jú ìyà yìí de àwọn ọmọ ẹ how is that ó lọ máa tọ́jú ìyà yẹn ẹ̀sà èèyàn lè gbèjà lọ́hùn o èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ kọjá ayé ẹ̀ mo sọ fún ẹlẹ́ẹ̀kan pé ẹni tó dé ike ṣé ó lè wọnú pípé ike kò ṣe kò possible so kẹ́yìn kan ṣe lóhun jà fún Jésù òun gbọ́rọ̀ lọ́hùn ló sórí ẹni tó fi kùnrán ṣe yẹ̀yẹ́ òun á gé lórí dànù ayé ẹ̀ ò yọ wọn ọ̀ràn ẹ̀ ọ̀ràn ẹ̀ tó tó yẹn ọ̀ràn ẹ̀ tó tó yẹn yes. tó ta lọ́lọ́run àrùn lọ sẹ́wọ̀n. náà kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ràn lọ tí ò padà dé nǹkan wọ́n á kọ ìjẹ́ ẹ̀sìn ẹ lọ́rùn that's it. ṣùgbọ́n Solomon nítorí náà Olúwa wí fún Solomon pé nítorí bí ìwọ ti ṣe nǹkan wọ̀nyí tí ìwọ kò sì pa májẹ̀mú àti àṣẹ mi mọ́ tí mo pa láṣẹ láti fún ọ ní yíyà èmi ò ya ìjọba rẹ kúrò lọ́wọ́ rẹ èmi ò sì fi fún ìránṣẹ́ rẹ ṣùgbọ́n
èmi kì yóò ṣe ní ọjọ́ kan nítorí bàbá rẹ èmi yóò fà á ya kúrò lọ́wọ́ ọmọ rẹ kìkì pé èmi kì yóò fa gbogbo ìjọba náà ya èmi yóò fi ẹ̀yà kan fún ọmọ rẹ nítorí Dáfídì ìránṣẹ́ mi. sọ pé bàbá ẹ̀ ti kú bẹ́ẹ̀ni. but ó wá ń sọ fún pé òun máa tiẹ̀ bà ayé ẹ̀ jẹ́ but òun ro ti Dáfídì bàbá ẹ̀ Bàbá tí ò sí láyé mọ́. but òun á wá make sure nígbà tó bá bá jẹ́ Àwọn àfíìsì and that's right so nǹkan tí àwọn ọmọ Barrister gbọ́dọ̀ rántí nìyẹn wọ́n máa wọ́ọ̀rì ó jẹ́ kó lúkúlùkù máa dàgbà wọ́n sì reconciliation lè wà and when you look at the book of Genesis 37 from verse 19 ó ní mo gbọ́ pé wọ́n lọ sí Dátánì ó wá wá wọn lọ nígbà tó máa fi débẹ̀ wọ́n nawọ́ sí Joseph látòkè wọ́n ní Nígbà tí wọ́n Joseph sì rí lókè kí ó tó súnmọ́ etí ọ̀dọ̀ wọn Bẹ́ẹ̀ni. wọ́n di rìkísí láti pa láti pa wọ́n sì yí fún ara wọn pé wò ó aláàlá yẹn lọ́bọ̀ yìí ẹ jẹ́ ká mú ẹ wá ẹ jẹ́ kí a pa kí a pa. kí a sì wọ́n sọ sínú ọ̀kan nínú ihò wọ̀nyí àwa ó sì pé ẹranko burú ni ó pa á jẹ àwa ó sì wọ́n. then this is the same person ló tún wá ṣàlàyé ní Genesis 45 ó ní èmi ni Joseph ti ẹ̀ tà sóko ẹrú ó ní ṣé bàbá mi ṣe wà ó ní ẹ má ṣe bànújẹ́ torí Olúwa ló ṣe kíni ló rán mi ló sáré. rán mi sí yín láti gba ẹ̀mí yín là so ó ní kò jẹ́ kí èpò àti àlìkámọ̀ kó má ṣe kíni kó má dàgbà that's John 13 is there torí aláfúrúgbìn tí ń jáde lọ ìyẹn ó ṣe kó má fi ṣe break news kò sí big deal ń bẹ ẹ jẹ́ kólúkúlùkù máa jayé lọ torí wọ́n sọ nínú orin ògbé ó ní màá tẹ́yìn lọ́rùn ẹ̀yin ẹ̀dá ọmọ aráyé ó ní bàbá wa wòkè títí ó rántí orin chief commander ó ní ẹ dákun ẹ fèyí kọ́gbọ́n kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù kò sọ́nà tó lè gbà tó lè àsìkò ìjà lóde yẹn kán mellow down kán lè kọjá hard time never last hard time never last ó ní bàbá gbọ́mọ sórí kẹ́tẹ́kẹ́tẹ́ òun náà tún gun kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn méjèèjì wọ́n mú rìn àjò wọn pọn wọ́n lọ onímọ̀tẹ́ tún rìn síwájú díẹ̀ wọ́n pàdé àdàmọ̀ ẹ̀dá ọmọ aráyé ó ní bàbá òmùgọ̀ ẹ̀yin méjèèjì lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ wọn náà tún bọ́ọ̀lẹ̀ wọn ní kẹ́tẹ́kẹ́tẹ́ òsì tó fẹ́ kó bá wa yìí kó kó máa dání kan rìn lọ ṣùgbọ́n tó tún rí wọn náà wọ́n tún pàdé àdàmọ̀ pé bàbá òmùgọ̀ ẹrù ayé ni ẹ̀rín nílẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ló fò ẹjọ́ sá ta ló fẹ́ táyé lọ́rùn ta ló fẹ́ tẹ́ ayé lọ́rùn àti ìparí ti bàbá Ìjẹ̀ṣà èmi ti tún bẹ̀rẹ̀ òṣèré wo ni òṣèré níbi tán ti ń ṣe fíìmù wọ̀nyí náà etex yìí ò kì í ṣe nǹkan bàbá ara sísan ní adé ní ọmọ yọ ọmọ tí ṣìnà àwọn tí ṣìnà Peter ní ni wọ́n náà ló ń fi wá síwádìí àyìnbí nǹkan dẹni MC Olúọmọ gbogbo wọn káàkiri wọ́n fi kíní ìta wọn lọ́rẹ ni wọ́n fi gbowó so automatically káwọn ọmọ yẹn má jà nígbà ayé inú ẹ ó ń bẹ nísìnyí o ó ṣe rí nígbà ayé inú ẹ ó ń bẹ nísìnyí o ó ní ọ̀pọ̀ ló ti ń sọ pé Jésù ò ní dé mọ́ o gbẹngàdẹ tó lọ́ọ́ dìmọ̀ tó tó kọ́ nù rí fún wa ó ní Jésù tètè dé kó wá ṣèdájọ́ òtítọ́ kan kò sí láyé mọ́ nílé Ọlọ́run wa ó ní kátólíìkì máa wé wọn láwọn níjọ àkọ́kọ́ kérúbù náà tún dé wọn láwọn ní the first spiritual church dẹ́nsẹ́lẹ́tì àtúndé wọn lọ́kọ̀ kẹyìn làwọn ènìyàn bá ṣèjọ wọn kó lè rí ìjọba ọ̀run wọ ṣùgbọ́n ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ ìwà rẹ ó ṣe pàtàkì ẹ̀sìn kọ́ la fẹ́ jẹ ìwà rẹ ló ṣe pàtàkì Jésù tètè dé kó wá ṣèdájọ́ òtítọ́ kan kò sí láyé mọ́ nílé Ọlọ́run wa. My 12 ló kọ́ and that was 1998. So when you look at all these things, come, allow peace. God, time is the greatest healer. So kì í ṣe pé wọ́n ṣẹ̀fẹ̀ pín ogún bàbá gbogbo ẹ̀ lẹ̀. Barrister náà ṣe àwọn kan tí ò correct but kò sí nǹkan tá a lè ṣe. Láfẹ́ máa bókù jà fún allow the sleeping doctor laugh. Ẹ̀kan ní kí Buhari wá jẹ́jọ́ ní ti Àkàlà wá jẹ́jọ́
kí Abacha wá jẹ́jọ́ ṣé Abacha lè wà láyé kan lọ́nà gbowó ẹ̀ padà sí kí Nàìjíríà wá gbà